àjà torí wèrè la fi ń wo wèrè la fi ń wo. Ẹ wo wèrè la fi ń wo wèrè. Dìdìrì la fi ń wo dìdìrì. Wèrè la fi ń wo wèrè. Èmi ni kọ́rẹ́nsì ọ̀pọ̀lọpọ̀ nìbàdàn. Èmi ti kọ́rẹ́nsì ọ̀pọ̀lọpọ̀ nìbàdàn. Ẹ̀rọ ti ayájọ́ ti sàmọ́ bẹ̀bẹ̀. Ẹ jẹ́ àwọn aṣèré fún yín. Ṣé ní ìgbà yẹn àwọn ọmọ bàbá iṣẹ́ àwọn bàbá mọ́tò àti máa bá tẹ́lẹ̀ ẹ̀rẹ́ ètò. Débi tí tá a bá jẹ́ ilé náà, a ní Mùsùlùmí délé. Bọ́wọ́ yá sí àlùbáríkà wá dé, wọ́n ti rí wa gbọ́, wọ́n ti mọ̀ wá léré. Ẹ jẹ́ kọrin ti ṣe. Fún bàbá Ládọjà kálẹ́kẹ́ Ládọjà ó yàtọ̀ sáwọn yamayama. Àwọn ọba lọ́sọ̀ Ládọjà ó yàtọ̀ sáwọn gàrí ẹ̀wà. Ìbàdàn ó yẹ yín lánàá kò ní yẹ ẹ lẹ ó yẹ yín lánàá yóò yẹ yín títí àmọ́ mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ kan nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá. Ṣé ẹ rí ẹ̀jẹ̀ ó ṣe ọmọ wa ni àti àṣà ẹ mọ̀jà fowó lé síta ní ọ̀pọ̀ ọgbà yìí máa ń ba nǹkan jẹ́ ju kó tú nǹkan ṣe. Mo rántí ìgbà yí àwọn ológun tí wọ́n lọ bẹ Julius Berger ní Ọ̀wẹ̀ láti bá wa ṣe àwọn bridges àti ọ̀nà wa. Láti ìgbà yẹn gbogbo ọ̀nà tí àwọn ológun dà nígbà yẹn àti àwọn bridge àti gbogbo ẹ̀ la ṣì ń gbádùn dèní. Ṣé nígbà tá a bẹ̀rẹ̀ sí ní lo àwọn kí náà pé within the nation contractors láti bẹ̀rẹ̀ sí ní rí wàhálà tó jẹ́ wípé ọ̀nà míì kó tó di pé wọ́n dà tán gan á ti máa bàjẹ́. Ọ̀nà míì láàárín oṣù méjì oṣù mẹ́ta àbọ̀dún kan tán bá sọ fún yín wípé wọ́n da ọ̀nà yìí ní láti ẹ̀pọ̀ owó ribiribi ni ìjọba gbélẹ̀ wọn á ní irọ́ ni nítorí wípé àníkàmọ́ lo domestic contractors wa. Àwọn yẹn wọn ò ní ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn á kówó jẹ. Òun ló bá yín lọ́dọ̀ ẹni tí olórin tẹ́ ẹ pè nítorí pé ọmọ wa ni ẹ jẹ́ ó ṣe níbi ìjókòó lọ́balọ́ba níbi ìjókòó president níbi ìjókòó ọba Rashidi Ládọjà kì í kàn ṣe ọba lásán former governor ẹni tó kàwé ẹni tó mọ̀yàn tó léèyàn tó ń gan jẹ́ èèyàn president wà ń bẹ̀ our excellency president Bola Ahmed Tinubu pẹ̀lú àwọn dignitaries àti àwọn àgbàlagbà wọ́n wà ní ìjókòó. Ọmọ wa ni ẹjẹ́ ó ṣe syndrome Táyé Currency ó lọ ń kọ wèrè la fi ń wo wèrè níbi ìjókòó ládéládé ìjókòó lọ́balọ́ba ìjókòó àwọn àgbàlagbà àwọn èèyàn yìí nígbà tí ìṣe wípé wọ́n ní kó lọ sí bus stop wípé àwọn boys wà ń bẹ̀ àwọn ọmọ ọ̀tá wà ń bẹ̀ àwọn ọmọ onímọ́tò wà ń bẹ̀ tó fẹ́ ṣe kí náà máa ń pè ṣe concert ni àbí carnival. Ó kágbádá sọ́rùn ó ń fi wèrè wo wèrè. Kí ló ṣẹlẹ̀ sí King Sunny Adé? Bàbá kọ tó bá ní mú wọn èmi ò yájú sọ́ba mi ò dìtẹ̀ mọ́ba tó bá ní mú wọn. Kí ló ṣe bàbá Ebenezer Obey? Ẹ̀yin arọ́ba fi ìdọ̀bálẹ̀ là ń kọ́ba o àìkọ́ba ní bẹ̀rẹ̀ àìkọ́ba ní nàró ẹ̀yin arọ́ba fi kí ló ṣe King Wasiu kádé pẹ́ lórí oyè kan kejì ọba wa Dòsùnmú ará Èkó kí ló ṣe Saheed Òṣùpá kí ló ṣe Queen Salawat Àbẹ̀ní. Ṣé rí bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tó jẹ́ wípé o máa wò wípé àbúrò mi ń ṣe plumbing ẹ̀gbọ́n mi mẹkáníìkì ni wọ́n nígbà tó bá lọ gbéṣẹ́ fún wọn wàá rí wípé wọ́n máa ba iṣẹ́ yẹn jẹ́ ju wípé kó o pe aráàta kí wọ́n ṣe kó dẹ̀ sanwó wọn fún wọn kán máa bá tiwọn lọ. Ṣé kábíyèsí ló fẹ́ fi wèrè wo àwọn ará Ìbàdàn ni àbárá Ìbàdàn ni wèrè tó fẹ́ fi wo kábíyèsí ó kágbádá funfun sọ́rùn. Ẹ jọ ta ló ṣáná sí láòdù Táyé Currency lánàá? That is wrong. Ẹ jọ ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú eléyìí tí ìbá ṣe wípé a mọ Ìbàdàn
ní ìlú ńlá ó ti fẹ́ flop party yẹn lánàá dẹ́ ọ̀gbẹ́ni Táyé Currency ọjọ́ mi mo mọ̀ wípé wọ́n ti fún yín ní déètì pẹ́yìn lẹ̀ ń bọ̀ wá ṣe ọ̀rẹ́ kìíní ẹ practice orin náà ẹ jókòó pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ yín then copyright is allowed gbogbo àwọn orin bàbá Òbí King Sunny bàbá Wàsíù Saheed Òṣùpá Pàṣọ gbogbo wọn yẹn ẹ lè kọ ilé ìtẹ́ bá mọ̀ wípé ó pọ́n àgbàlé ń bẹ̀ tẹ́bi lè entertain irú ibi àná yẹn ijó music entertainment you know entertainment kí music máa lọ ní mẹ́lọ kẹ́ máa fi orin kẹ́ fi máa kí kábíyèsí kẹ́ fi máa kí Ìbàdàn kẹ́ fi máa ṣe àyẹ́sí kábíyèsí òun ló dáa kì í ṣe kẹ́ ẹ lọ fi wèrè pọ́ọ̀tì wèrè dúró dé ìgbà tán bá pè yín fún carnival garage ìtẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó mo dẹ̀ rò wípé gbogbo èèyàn àti Ìbàdàn a máa kẹ́kọ̀ọ́ nínú ọmọ wa ní syndrome ẹ̀jẹ̀ ó ṣe ẹni tó bá lè ṣe ní kẹ́ ẹ̀jẹ̀ ó ṣe ẹni tó bá mọ̀ ọ́n ṣe tó máa deliver ní kẹ́ ẹ̀jẹ̀ ó ṣe let's stop being tribalistic let's stop being biased ẹni tó bá competent I've always said it even when my enemy tí mo bá ní ọ̀tá kan mi ti ẹ̀ lọ́tà tí mo bá mọ̀ wípé ó good ní line kan màá mú sentiment àti emotion màá brush it aside màá employ ẹ̀ náà á bá mi ṣe iṣẹ́ tí mo fẹ́ tó bá wá ṣe tán àmọ́ àbájá wa lọ that's how it should be mo tún kí ẹ̀yin Ìbàdàn ká dé pẹ́ lórí ọba Rashidi Ládọjà kí wọ́n pẹ́ kí ìlú Ìbàdàn kó máa tẹ̀síwájú kábíyèsí o. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.